Africa Content TV. ABC, ABC, ẹjọ́ àsìkò tí àdúró dè ó lédè ẹjọ́ ẹ fún mi ní ìṣẹ́jú mẹ́wàá láti bá yín sọ̀rọ̀. Kẹ́rí ijó ti sú èmi o, orin kíkọ́ rẹ̀ ti sú mi. Láti 2016 láti ń jó bọ̀ àbí láti ń kọrin. Lẹ́ẹ̀kan yìí èmi fẹ́ lọ lé ìjọba ní lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí. Èkíní pẹ́bẹ́, ẹ̀kejì pẹ́bẹ́, ẹlẹ́ẹ̀kẹta ó máa jẹ ìjẹta. Ọlọ́ọ̀bá yóò dúró tì wá. Sọ torí náà mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí ẹjọ́, ẹ jẹ́ á dá ọ̀rọ̀ orin dúró ẹjọ́. Orin àtijọ́ ẹ dá dúró fún ìṣẹ́jú mẹ́wàá. Torí pé wọ́n ní pé gbà tí ogun máa kó lù nìkan. Kí ló tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ ni àwọn bàbá mi ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ṣùgbọ́n wọ́n ní pé ẹnu oní láti ẹnu ọlọ́fà kò ta. Mo gbéra àná ọmọdé ibi ni àkọ́kọ́ tí mo gbọ́dọ̀ dé, torí pé ọmọ tó bá sọ lẹ́nu wọ́n dẹ̀ ní pé ilé la ti ń kó. Bẹ́ẹ̀ ni kọ́lọ́ ọmọ ṣe wá ní adá níta padà lè tó ẹ fún mi lásìkò ìṣẹ́jú mẹ́wàá péré. Mo fẹ́ bẹ̀rẹ̀ láti kí àwọn bàbá mi tó wà lórí ìjókòó bí lídà wa kọ́lọ́ kó ọgbà ọjọ́ sí abẹ́ wọn ní South East Orísun Ìbàdàn Màpoló ní Ìbàdàn. Bàbá wa Mufutau Àdìsá gbàyà ooru ẹ pẹ́ fún wa, ẹ fọwọ́ pọ́wú, ẹ fi èrìgì tóbi lágbára Ọlọ́run. Lójú yín lọmọ yóò di gómìnà. Adébáyọ̀ Abdulrahim Adélabú yóò di gómìnà lójú yín. Ẹ wà ní bàbá gómìnà. Mo fi ara wọn kí gbogbo àwọn leaders wa pátápátá ní South East yìí. Ẹ kú àdúrótì, ẹ kú gbogbo ọgbà, ẹ kú gbà gbogbo. Kò ní sú yín, kò ní rẹ̀ yín. Ní 2027 táwọn lọ́ọ̀kan yìí wàá di gómìnà lójú yìí. Torí pé àsọ̀rọ̀ yọ̀rọ̀ ló pa ilé ètò ìṣáájú tó ní pé igbá olùwò jẹ̀wọ́ lọ láì mọ̀ pé igbá tútù ló ń sọ ń pa ẹ̀. 2027 là ń sọ ààrẹ dúró mọ́ kọjá 2027. Gbogbo ẹ̀yin leaders ló kí àwọn ìyá àwọn bàbá ní South East. Mo wá fi tibẹ̀ yẹn bọ́ sórí àwọn leaders mi tó ti wà pẹ̀lú mi látàrí alálùmọ́lẹ̀ tó ń fìgbà kan fi nílẹ̀
tẹ́ bá fi bíléèdì tọ́ ẹ̀jẹ̀ ara wọn báyìí ẹ̀jẹ̀ Adélabú ló jáde ń bẹ̀. Wọ́n fi local government wọ́n lẹ̀ wọ́n tún tẹ̀lé mi débi. Mo dúpẹ́ lọ́wọ́ yín Alhaji Alimi, Alhaji Wálé Sàbẹ̀sí, Alhaji Aṣọ́jú, gbogbo yín pátá mo dúpẹ́ lọ́wọ́ yín. Sista mi Kọ́mọkẹ́ láti South North East, Alhaja Abẹ́gbẹ́ lágbára Ọlọ́run ẹ jèrè ń bẹ̀. Mo kí gbogbo yín o ẹ̀kú àdúró tì. Gbogbo àwọn alága káńsù ní pátápátá wọn ò fi nílẹ̀ o. 68 àbí wọ́n tún tẹ̀lé mi Ògúndélé Arómọlé gbogbo pátá Àbáyọ̀mí wà ń bẹ̀ Abọ́dìrẹ wà ń bẹ̀ Afúyẹ́dà lẹ́ka Afúyẹ́ wà ń bẹ̀ ọlọ́wà ń bẹ̀ Afúyẹ́ mo kí yé o mo kí ẹ̀gbọ́n mi Egúngún bí kí a fò wálé mo fi mo kí yín mi ò lè kí tán àsìkò táwa yìí àsìkò tí a kà apá aṣọ wa sókè tá a ṣiṣẹ́ ni mo wá tibẹ̀ yẹn mo kí àwọn èèyàn gíga wa sẹ́nitọ́ Òsíà Agboola hallelujah méje méje mo kí àgbà ẹgbẹ́ mo kí ẹ ṣé mo dúpẹ́ gbogbo ìpátá ni mo kí mo wá fìyẹn kí àwọn expo ní South East tó jẹ́ àwọn alága gáàsù wa àwọn alága ward wa náà gbogbo expo ward mo kí yín woman leader youth leader party chairman ẹ̀kọ́ àdúrótì ẹ máa jèrè lé àsìkò tí yín ó ní màá di gómìnà lágbára náà mo wá kí àwọn ẹ̀gbọ́n mi àwọn ọ̀rẹ́ mi àwọn àbúrò mi tó jẹ́ members APC Ìbàdàn South East local government gbogbo ọmọ ẹgbẹ́ mo kí yín o ní ṣe wàhálà ìlàsán òun ò ní pa á lásán o ojú ò ní pa á lásán àti tó ń bá bọ̀ ó lé ní ọdún kẹwàá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ 2015 2016 tó fi dé 2026 ọlọ́ọ̀ba yóò gbé wa dé ìbúté ògo mo kí ògo yín ọlọ́ọ̀ba yóò gbé wa dé ilé ìjọba ní Agodi lápá òsì nílùú Ìbàdàn lágbára Ọlọ́run ohun táwa lérò táàrò lọ́kàn bá ṣe ní dáadáa Ọlọ́run fún wa láǹfààní àti ṣe gbogbo ìwọ̀n máa rí ti ń ṣe ń bẹ̀ lágbára Ọlọ́run tí ìṣú náà bá jiná kò ní tó ilẹ́nu lágbára Ọlọ́run ìyẹn bẹ́yẹn ẹ̀kejì ẹ̀ ni pé wọ́n ní pé káde pépèpè bí àwọn bàbá sọ̀rọ̀ àwọn kan ní pé bí olè wúre àbí wọ́n tó gbé mi wá sí ìmọ̀ àkọ́kọ́ sọ iṣẹ́ àkọ́kọ́ iṣẹ́ kejì mo ní pé gbogbo kankan gbọdọ̀ gbàgbé orísun ẹ̀ tó lọ bá gbàgbé orísun ẹ̀ kọ́ ó gbẹ̀mí lẹ́ẹ̀kan yìí ìwé ṣe bí mo sọ pé mo fẹ́ resign mo fẹ́ sọ̀tì ìlú àbí ẹ̀yin lẹ́ni kí n lọ resign bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin lẹ́ni kí n máa lọ ẹ̀yin bẹ lẹ́yìn mi tàbí wọ́n sọ pé 31st March kò tí ì resign kò ṣe mọ́ nìyẹn kò ṣe kinní kan wọ́n fẹ́ kú ẹni pé lọ resign mo dẹ̀ lọ kò ṣe bẹ́ẹ̀ ṣe wí lágbára Ọlọ́run ọlọ́fun láǹfààní ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ ṣe promise àjọ dìbò àjọ wọlé ni mo ti wá resign báyìí àti di ẹrù jẹjẹ fún wọn ọkọ̀ wọn ò palẹ̀ mọ́ wọ́n sáré wọlé wọ́n sáré jáde wọ́n ń dojúlé wọ́n ń gbé ìwọ̀n abẹ́rẹ́ ẹ̀rù bẹ́ẹ̀ kọ́ Adélabú ní ìjáyà wọn àwọn ní ìjáyà wọn ẹ jẹ́ kí ẹlẹ́wọ̀n tó wà bí ẹjọ́ ọgbọ̀rọ̀ ẹ jẹ́ kí máa rí wọn orí ojú lọ́rọ̀ wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ mo ti wá resign báyìí mo wá ní pé mo ti gba fọ́ọ̀mù báyìí àbí 50 million la tó fi gbà á bẹ́ẹ̀ ni ó wọ̀ níbi ọgbọ́ wọ́n ní kí n tó filẹ̀ rárá mo kọ́kọ́ rò wá gbé ọ̀yìn náà kí ẹni pé kí n máa lọ kí n má bẹ̀rù àbí fọ́ọ̀mù yẹn rèé o.
APC àwọn kan máa ń kọrin nígbà kan tá máa ń wo TV wọ́n ní pé lẹ́ẹ̀kan yìí níṣe dánrọ́ mi wá èmi kí mo rọrẹ̀ mi àṣẹ wá dọwọ́ ẹ̀yìn èèyàn tó rán mi wá níṣe dánrọ́ mi wá èmi kí mo rọrẹ̀ mi àṣẹ dọwọ́ àwọn bàbá mi tó rán mi wá àṣẹ dọwọ́ àwọn ìyá mi tó rán mi wá àṣẹ dọwọ́ gbogbo ẹ̀yin tó rán mi wá. Bẹ́ẹ̀ ló yẹ bẹ̀rẹ̀ náà ẹ ṣe mo dúpẹ́ ẹ bá mi jókòó. Ẹ jẹ́ ká lọ sí ilé onífẹ̀mí rẹ̀ bá APC tẹ̀rí wọn ní pé aláàtí ìjọba ìjọba ìgbàta bá ọgbọ̀n lórí ẹmọ́ wọn rí wọ́n ní pépà míì ààyè máa ń wà tí ò sọ̀rọ̀ ìgbà míì ọ̀rọ̀ máa ń wà tí ò sáyè àtúpẹ́ wọn lọ́wọ́ náà ó ti bá a mú ọwọ́ òròyìn ó ti mú wálẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ wà ààyè wà ọlọ́run fi aṣọ tẹ́wọ̀ pé mi ò sọ̀rọ̀ púpọ̀ ṣùgbọ́n kékeré tí màá sọ ó fẹ́ kó wọ etí kí ẹ rí ọtọ́lọ́mbà ti lọ́wọ́ sí kò sọ́mọ ẹ̀dá kan kò lè dá dúró. Bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ibi tí kò wọ́n tó bá kọjú sí ibi tí kò wọ́n kọjú sí ibẹ̀ náà máa ń dojú kọ àbí ọlọ́ọ̀bá lọ́jọ́ òní kó jẹ́ a lè kápá ọ̀kánjúà wa kó jẹ́ ká lè kápá ọ̀kánjúà wa kó wọ́n jẹ́ pé níta jẹta mu yóò mọ tiwa síbi tí ò ti yẹ ọlọ́run ní fi jíjẹ mímu yín síbi tó há síbi tó le síbi tó bọ orúkọ yín jẹ́ tí ó bọ orúkọ fámìlì jẹ́ àdúgbò mi tó forí mi sọlẹ̀ sí èmi mo wáyé ní south east lókè odò ilé ìwé adélábù mo tún gbé nílé bàbá lẹ́yìn mi lókè alóde ajé orí ajé lẹ́yìn orí ajé ń bí àmọ́ bàbá Bello nílùú péjú mo tún gbé bẹ̀ dáadáa ibi tá a ti ń ta káàkiri lórí ajé yes bẹ́ẹ̀ ni so gbogbo ọ̀rọ̀ tí máa sọ lẹ́yìn mo fi gbogbo àwọn tó tẹ ilẹ̀ wa ìtó mo fi wọ́n ṣe lẹ́rìí mo dẹ̀ fi wọ́n ṣe àtìlẹ́yìn èmi ò ní parọ́ fún yín mi ò ní fi dúdú ìbọn funfun nínú láíláí ọmọ aṣíwájú ni mi ò. Ní gbogbo Ọ̀yọ́ state tẹ̀ ń wò yìí
But president fẹ́ yan minister àbí nígbà náà tó ṣe ẹ̀ríkà lọ sí pátì ìbòbí ìta lọ láti lọ dìbò ta ni wọ́n yàn ní minister ní 2019 tá a jọ dìbò nígbà yẹn ta la ṣíwájú ló ti àjọṣe kéèsì wọ Supreme Court àwọn náà sponsor the Supreme Court bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bàtà abẹ́jú 2023 ó di wàhálà tó di gbogbo ẹ̀ wọ́n ní Báyọ̀ tí náà bá jó ni tó bá jọ ọmọ ẹni èmi náà fẹ́ dìbò mi ò fẹ́ dá sọ́rọ̀ Ọ̀yọ́ state púpọ̀ ìfilẹ̀ fún wọn tó bá fẹ́ dìbò lọ́wọ́ bò níbi orúkọ ẹ wà lórí ballot àbí tí n bá gbọ́n iná ara mi tán màá gbọ́n tara ẹ tó jọmọ mi ìgbà tó gbọ́n iná ara wọn tó wọlé 2023 tó gbàgbé ọ̀rọ̀ tó ṣe bí wọ́n ṣe wọ́n fà mí Báyọ̀ máa bọ̀ ìwọ ni mínísítà mi èyí gbọ́dọ̀ ṣe fìyànjú bẹ́yẹn lọ wọn ò jẹ́ kó tó tì wá bẹ́ẹ̀ ni ìjọ tí mo dẹ̀ ti wọlé láti jọ fi ìmọ̀sọ̀kan pé ò ń bọ̀ wá dìbò láti ṣe gómìnà Ọ̀yọ́ state èmi ò lè tó lámi jẹ́ o tó bá tẹ̀ ń tọ̀yàn àgbọ̀ jọ́tẹ̀ bá ti ń tọrọ ẹ̀jẹ̀ jọ́lẹ̀ yẹn di òkú ó wọlé ti president lọ nígbà tó ní kí gbogbo resign before 31st March àwọn onípépélé bá rọrùn fáwọn tó fẹ́ lọ dìbò wọ́n lè rí ààyè wọ́n ṣe ní kán resign kì í ṣe pé INEC ló ní pé 31st of March ní o ìwọ́n lọ ṣiṣẹ́ kò travel gbà yẹn ó ní pé ẹ tó yàn mí ṣiṣẹ́ kí n tó fìwé lẹ̀ á ṣàlọ́ wo ara wa lójúkojú ó tí mo ṣe dìlé ẹ̀ nìyẹn pé kí n fi ààyè lẹ̀ láti rí wọn àwọn náà tó fààyè lẹ̀ láti pé ṣàkọ̀tún ṣàkóso láti Ọ̀yọ́ state kán bára wọn sọ̀rọ̀ tó dà tẹ́lẹ̀ bá fi rí wọn wọ́n mọ tí wọ́n sọ fún mi kó tó jẹ́ kí n rí wọn ní ọ̀sẹ̀ tó kọjá nìyẹn gbogbo àwọn ọlọ́run resign ló lágbára ọlọ́run bá mọ̀ wípé egungun tó bá kọjú ìrẹ́ ló máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni mo wá wọlé tọ̀ wọ́n àṣà lè parọ́ mọ́ pírẹsidẹ́ǹtì ní gbangba àbí kò possible pírẹsidẹ́ǹtì country wọ́n gbọ́ wọ́n ní pé Báyọ̀ àsìkò ti tó bẹ́ẹ̀ ni ẹjọ́ lájọsọ ọ̀rọ̀ náà wọ́n ní pé àtijọ́ wà lórí kíní ti pẹ́ is a long ambition of yours bí mo ṣe fẹ́ràn ẹ tó pé kò wà lára dìde mi ò ní dá ẹ dúró lọ fìwé lẹ̀ kó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ immediately lágbára ọlọ́run àjọ sí fún mi. wọ́n ní pé àwọn máa wò ó láti pé èèyàn kan méjì mẹ́ta tí consensus bá ṣe káwọn ṣe consensus fún mi ṣùgbọ́n tí ò bá possible táwọn kan náà bá fẹ́ dìbò ẹ lọ sórí field ẹ lọ ṣe direct primary. Bàbá ti sọ bó bẹ́ẹ̀. ṣe sọ fún mi nìyẹn. Bàbá ti sọ bẹ́ẹ̀ primary. Ẹ jọ̀ọ́ ibi tí mo bá ọ̀rọ̀ ní ayé rẹ̀ mi dé yìí tọ́lọ́ ọba ràn mí lọ́wọ́ dé yìí tẹ́mi náà dàgbà dé gbàgbọ́ bẹ̀rẹ̀ 45 ní àbí 44 mo ti pé 55 mo lọ 56 lọ́ọ̀kan báyìí we have grown in wisdom and maturity mi ò lè tọ́ra mi jẹ ṣé màá lọ fìwé lẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè bá ní pé àwọn ò lọ́wọ́ sí tó ṣeé ṣe ẹnikẹ́ni tó bá ní pé òun wọlé ti president ó sọ fún òpá wọn ti mú ẹnìkan abẹ́nìkejì irọ́ dúró ojú kejì ọjà ó kọ́ irọ́ ni wọ́n gbá o owó tó bá ti gbà ló tì wọ́n APC àwọn kan ọmọ aṣíwájú ta ló máa ṣíwájú nọ́mbà 1 lọ́yọ̀ sí.
kò tó wà lẹ́yìn sírí fíìmù yìí wọ́n lè wò tán ẹni tó ń bá kẹ́yìn ààrẹ orílẹ̀-èdè wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu is a Democrat. He is #1 Democrat. Ṣé wàá rí tó ṣẹlẹ̀ yìí kò jọ èmi lójú Ọlọ́run bá ń gbọ́. Mo ń bọ̀ ẹjọ́ nígbà tí bàbá máa ṣẹlẹ̀ ni ó ti ṣẹlẹ̀ sáwọn ànábì kan rí. Ara àwọn ànábì náà ni ànábì Ahmed Bọ́lá Tinubu. Ní 2023 ṣé àwọn kò bọ́ tán ó lọ́wọ́ tí wọ́n yà wà gẹ́gẹ́ bí consensus bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. At the end of the day. Ìgbà tó sọ̀rọ̀ yẹn wọ́n wà ní Abẹ́òkúta wọ́n ní kò sí tó jẹ́ bẹ́ẹ̀. Àbí wọ́n sọ̀rọ̀ láti nù wọn wá pé eléyìí á délébò á dìbò á wọlé lágbára náà. Tó bá ń ṣẹlẹ̀ sáwa ẹ fọkànbalẹ̀ ó ti ṣẹlẹ̀ sáwa aṣíwájú wa rí. Wọ́n dẹ̀ borí wọn. Á borí lágbára náà. So ó túbọ̀ sọ ní wípé kò sẹ́ni tí president pé o pé àwọn ti fa ẹ jẹ́ ká ṣe fi ibi ìpele ká fi mọ́lẹ̀ jẹ. Nígbà tó fẹ́ ṣe consensus ní Lagos State ẹ jọ ṣé ẹ rí party chairman bẹ́ẹ̀ àbí leader of the Governors Advisory Council GAC Baba Lucy ṣé ẹ rí bẹ́ẹ̀ gbogbo àwọn former governors ṣé ẹ rí wọn bẹ́ẹ̀ gbogbo àwọn former senators ṣé ẹ rí wọn bẹ́ẹ̀ gbogbo leaders head of leaders ní local government kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ ṣé ẹ rí wọn bẹ́ẹ̀ former deputy governors ṣé ẹ rí wọn bẹ́ẹ̀ former senator former rep former local government chairman gbogbo wọn ló kóra wọn jọ pé ibi tí àfòsọ̀kan sí rè bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tó fẹ́ ṣe ti Ògùn state ta ló ṣíwájú gómìnà wọn kọ́ ni Ìjàpá Abíọ́dún Ọ̀ṣọ́bà òsì bẹ́ẹ̀ olórí àwọn leaders Abúsù òsì bẹ́ẹ̀ Gbẹ̀ngàlálẹ̀ òsì bẹ́ẹ̀ gbogbo àwọn former deputy governors Gbẹ̀ngà Káká gbogbo wọn tí wọ́n sí bẹ́ẹ̀ Adéṣẹ́gun wọ́n wà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fa Yayi ilẹ̀ àti Yayi o ní Ògùn àti Hamzat lẹ́kọ̀ọ́ tí ẹmọdún tó ti ń bàbọ̀ tó ti fẹ́ ṣe gọ́vnọ̀ kí ló wá dé títọ̀yọ̀ fẹ́ yàtọ̀ tí ẹmọdún tó ti ń bàbọ̀ ó kú APC tẹ̀rí àtọ̀rin wá àtọ̀rin wá wọ́n lè fi méjì kó wà lórí ọ̀tẹ̀ ẹjẹ́ sọ nǹkan méjì fún alága mi ti sọ lẹ́ẹ̀kan APC ẹjọ́ láti 1999 tó fi dì sí ẹ̀ẹ̀mejì ní progressive wọ́n ti lé wa kó lórí ìjọba bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ 2003 and 2019 2003 Tálọ́wọ́ ń díẹ̀ àti ebi ò dákọ̀ yọ ebi ò dákọ̀ 2019 APC ní 2019 tí mo jáde àbí tẹ̀sí gbé mi lọ́wọ́ dáadáa tẹ̀ fi ọ̀gá pọ̀ mí nígbà tá a ṣe federal election sẹ́yìntàn mi ò ní méjì nínú mẹ́ta àbí ọ̀gá àmọ̀ wọlé ń gbà yẹn ajínigbé aṣọ òfurufú mélòó la ní mẹ́wàá nínú mẹ́rìnlá tá a bá fi bẹ́ẹ̀ lọ ṣe governorship election ṣáà ní win ṣùgbọ́n àwọn sọ pé láyé progressive gbọ́dọ̀ win kí ló ṣe wọ́n ṣe coalition àbí ṣèyí fún PDP àbí ẹ̀gbọ́n mi ọba olóyè
kí ló kọ wọn ẹ̀yin lẹ́sọ bẹ́ẹ̀ o fún Sẹ́mi Labour Party lálẹ́yìn ADC Bọ́lájí Ayọ̀rìndé SDP ẹnìkan wá síwájú wọn okùn ọ̀pọ̀tá ní ìlú ò sọ bẹ́ẹ̀ o náà wọ́n fìyà jẹ wá bẹ́ẹ̀ fìyà jẹ wá àwọn ológun adébítà wà sí àwọn ológun adébítà wà báyìí ẹ jọ̀ọ́ sínú ẹgbẹ́ wa àwọn náà yóò tó wá mọ́ ọmọ òye ìyàwó ní jẹ́ ní ọ̀rẹ́ bàbá yìí progressive ẹ̀rí kúlẹ̀ ọ́ akọ̀ ìyà a máa kọ̀ kò lè ṣe é ṣe ẹjọ́ ló máa gbé kò lè ṣe é ṣe gbangba làwọn ti ń sọ̀rọ̀ yìí kò lè ṣe é ṣe tí ìdí ẹ̀ bá ń ṣe tó bá dá lójú kò ní lọ ṣe ní kọ̀rọ̀ kò ní ṣe kọ̀rọ̀ kéèyàn máa mú kọ̀ọ̀sẹ̀ sọ̀ fún odindi ẹgbẹ́ APC lórí ẹjọ́ náà. Kò lè ṣe é ṣe o APC ẹgbẹ́ ńlá ni ọba tó di òkú Áfíríkà African consensus gbangba tàṣátà gbangba láti ṣe so ẹ jẹ́ ká gbàgbé gbogbo nǹkan tí wọ́n sọ yẹn o ní agbára ọlọ́ọ̀ba yóò fi ọ̀run kẹ́ bàbá wa Lam Adésínà yóò fi ọ̀run kẹ́ bàbá wa Abíọ́lá Isiaq Ajímọ̀bí. Àwọn ló lè ṣe agbéyàwó kẹ̀kẹ́ mẹ́sì. Kí ló dé náà, please? Àwọn méjèèjì tí mo dárúkọ yẹn, wọ́n tí wọ́n fi máa yí nínú sàárè wọn, àní ṣe o. Ó tí wọ́n fi máa yí tí wọ́n ní fi ara balẹ̀ nínú sàárè wọn, ọlọ́pàá ò ní já ṣe o. Tó tẹ́lẹ̀ bá fi ṣẹlẹ̀ sí wa, inú wọn ní tó ní tán bá wà o. Mo tó wá fẹ́ sọ fún yín pé ẹjọ́ lọ́sọ̀lẹ̀ kan pàkúté náà fẹ́ jẹ fún ẹgbẹ́ APC. Mo tó ń pè ní landmine. Ó ń pè ní landmine pàkúté. A ó mẹ́rin ìjọba. A ó mẹ́rin ìjọba. Orin tó ń kọ fún wa nìyẹn. Torí ẹgbẹ́ ìjà àkọlẹ̀ kan tó wà ń bẹ̀. Wọ́n sọ pé àwọn fọwọ́ ẹ̀sùn pé. Àwọn arábí ń dúró dè wá ní o. Court case wọn ó ga tó báyìí. Wọ́n kọ́ bẹ́ẹ̀ gbé lọ ní last week Monday. Ẹnìkan wá sí wọn ní bẹ̀rẹ̀ bàbá. Ẹ má ìgbé lọ. Tẹ bá gbé lọ ní ìsìn, wọn ò ní mú mọ́, wọ́n mẹ́lò mí. Ẹ jẹ́ wọ́n yàn náà gẹ́gẹ́ bí ọmọ yìí. Tó bá yàn tán, àwọn ìpàdé di kóòtù, ó di kóòtù, ó di kóòtù, ìpàdé di kóòtù. Bẹ́ẹ̀ ni, ó bá gbé wọn lọ sí kóòtù, gbogbo orú ẹjọ́ bẹ́ẹ̀ tó ti dá, wọ́n yìí jẹ lọ. Tó bá ti jẹ lọ, ó túbọ̀ pé APC ò ní candidate. Agbára Ọlọ́run á ní tó bá jẹ lọ lásán Ọlọ́run á ní jẹ́ kó jẹ lọ. Ọ̀rọ̀ àti bá jẹ lọ wọn ó dọwọ́ yín ó dọwọ́ ẹ̀jọ̀. Ẹ má jẹ́ ká bá ẹgbẹ́ tó fún wa o. Ní agbára Ọlọ́run mo tún fi ń darí lójú pé local government tó ti bí èmi lélẹ́yìí. Tá a bá fi di gómìnà, ẹ̀yin lẹ máa gbádùn jù lágbára Ọlọ́run. Ẹ máa jèrè ẹ̀ lágbára Ọlọ́run. Ẹ tó òrìṣẹ́, gbogbo àwọn local government yòókù náà, àwọn náà gbádùn. Ṣùgbọ́n wọ́n ní pé nǹkan tiwa àbí ó yàtọ̀ sí nǹkan lágbára Ọlọ́run. So, kí n tó kọ̀rọ̀ nílẹ̀, mo ní kí wọ́n fi tó ilé tí ìgbà tẹ́ ti fún mi ní àǹfààní láti lọ fíìlì fọ́ọ̀mù yẹn.
kí lọ submit. Mo fẹ́ yẹ kẹ́ mọ̀ bí ètò wa ṣe máa lọ. Orí ẹ gbọ́dọ̀ mọ̀ kẹ́ má máa gbọ́ ní orí rédíò lásán. Ọjọ́ ti lọ, a lè lọ káàkiri àwọn local government mọ́ àfi tí a bá ti gba tíkẹ́ẹ̀tì táwa lọ máa campaign káàkiri. Ṣé ẹ mọ̀ pé mi ti lọ káàkiri tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Mo ti lọ gbogbo zone pátápátá méjèèjì. Ìbàdàn City, Ìbàdàn Outer City, Ìbàràpá, Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́, Òkè-Ògùn wá, Nísẹ̀yìn, Òkè-Ògùn 2, ní Ṣakí. A ṣe dáadáa fún yàrá, a ṣe dáadáa fún yín. Lẹ́ẹ̀kan yìí, tó bá di ọjọ́ Tuesday, lọ́jọ́ Ṣẹ́gun, màá lọ sọ fún party officially ní ilé ẹgbẹ́ fún state exco pé mo fẹ́ dìbò gómìnà. Wọ́n ní ká ṣe é bó ṣe yẹ ká ṣe é, kó lè rí bó ṣe yẹ kó rí. Gbogbo owó ti mọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ á lọ sọ fún wọn. Ká lọ rẹ́gísítà pé a fẹ́ ṣe gómìnà lákọ̀ọ́kọ́. Lẹ́lẹ́kejì, ètí mo sọ yẹn, aago 10 la máa ṣe nílé ẹgbẹ́. Ẹlẹ́kejì nílé ẹgbẹ́ náà ní aago 2 sí 3. Gbogbo local expo pátápátá kí ẹrí tó wá fẹ́ dìbò tó bá ka ẹgbẹ́ fún ó ń tọ́ra ẹ̀ ní. APC or party system is a structured system tó ní ìlànà àti ìtẹ̀lé. Ẹgbẹ́ kan ṣe jàǹkárá ó ń tọ́ra ẹ̀jẹ̀ ní. Ẹgbẹ́ ti sọ fún state expo, àwọn tó kù ní local expo. Ó yẹ ká lọ bá wọn ní ṣùgbọ́n àsìkò tó mọ́. Torí pé mo gbọ́dọ̀ sọ bí ti fọ́ọ̀mù ọjọ́ Monday l'Abuja. A ti wá mú chairman, deputy chairman, secretary, woman leader àti youth leader. Àwọn 5 ní local government kọ̀ọ̀kan wọ́n á wá sílé ẹgbẹ́ lọ́sàn-án. Màá bá wọn náà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ rere láti jẹ́ kó mọ̀ pé a fẹ́ lọ dìbò. A wà fiṣẹ́, a fi rán wọn sí àwọn expo tó kù ní local government lágbára náà ìyẹn lọ́jọ́ Tuesday. Tó bá di ọjọ́ Wednesday, bí state ṣe wà, tí local wà, àbí bẹ́ẹ̀ ni wọ́ọ̀dù náà wà. Wọ́ọ̀dù ló dẹ̀ lẹ́gbẹ́ bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́. Àti wọ́n mú chairman, deputy chairman, secretary, woman leader àti youth leader, àwọn 5 ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan, 351 wards. Àwọn náà wà á lọ sí jọ́gọ̀ ọ̀gá lọ UI á tún bá wọn sọ̀rọ̀ níbẹ̀. Ọ̀nà mi jẹ́ orí. Jerry State Expo, àwọn jẹ́ 37 àbí? Local Government Expo, àwọn 5 lọ́nà 33. Ó jẹ́ 165 àbí? Wọ́n wo àwọn wọ́ọ̀dù àwọn 5 ní 351. Ó jẹ́ kí ni 1,750. Gbogbo wọn máa rí. Báyẹ̀ ṣe rí wọn láwọn ará wọn sílé lágbára Ọlọ́run. Tàbá ṣe yẹ tán tó bá di Saturday, tó ní màá lọ s'Abuja láti lọ ṣe screening ní Thursday and Friday. Tó bá di Saturday lágbára Ọlọ́run, àwọn leaders wa 20 leaders ní local government kọ̀ọ̀kan káàkiri state wọ́n wà bá mi ní Ìbàdàn, ní hall ní foundation ní sẹ́yìn. Àwọn náà sọ̀rọ̀ bá fẹ́ ṣe gómìnà, á tún mọ́ wọn sílé, á fún wọn lówó mọ́tò, owó gbogbo ẹ̀ láfún wọn, ó mọ́ ìjọ. Lẹ́yìn yẹn, ẹ̀yin obìnrin, á tún wá mú obìnrin 2020 láti local government kọ̀ọ̀kan.
àwọn náà wà sí Ìbàdàn á bá wọn sọ̀rọ̀ àwọn náà jíṣẹ́ wọn lọ jíṣẹ́ lé. APC youth, APC youth, action, action. Tó kú youth náà 2020 láti local government kọ̀ọ̀kan times 33 àbí wọ́n wà sí Ìbàdàn á bá wọn sọ̀rọ̀ àwọn náà wọ́n mú iṣẹ́ lọ sí ilé ẹjọ́ tá a bá ti mú sàkọ̀tún tá a mú sàkóso kí ló kù. Ṣé wọ́n náà tá a bá pè yìí àwọn ní òmùṣẹ́ wa lọ ní tẹ́pẹ́ láti ward níṣẹ́ primary election wa ni ó ti bẹ̀rẹ̀ bá a ṣe ṣe ìsáàní wọlé àwọn ní àbáàdì wọlé agbára náà torí pé kò sẹ́yìn tó wà ní ward torí pé òṣèlú òṣèlú ẹni máa bára ṣòṣèlú àní sẹ́ǹsì torí pé òṣèlú ẹni máa bára ṣòṣèlú àní sẹ́ǹsì yàsí 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 wàdúrà àdúrà APC APC ọjọ́ tá a wá sọ lóde yìí ọjọ́ tá a bá sọ lóde yìí àwọn afẹ́ pè gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá. Ó ní ká máa lọ ní mẹ́tọ̀ interview. A máa ṣe the father, the mother of all declarations. The father, the mother of all declarations. Àwọn oníṣẹ́ declaration lórí plọ́ọ̀tì méjì o. Àníṣe declaration lórí ajé o. Tí ẹ bá kó àwọn èrò tó wà níbí, wọ́n bẹ̀rẹ̀ ju èrò tó ṣe declaration. Àwọn èrò ṣe declaration alágbóolé o. APC lágbára náà tó bá di May 12, 2026 ọjọ́ Tuesday ní Liberty Stadium Liberty Stadium láti ṣe declaration láago mẹ́wàá May 12, 2026 ọjọ́ Tuesday. Fi lọ́kàn balẹ̀ pé sídẹ̀wọ́ pàdé nìkan sídẹ̀wọ́ pàdé nìkan ó kéré jù ẹni láti fún wa ní 100 to 200 ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan. Wọ́n pàdé ní pé ẹjẹ́ àfihàn pé ó dẹ̀rọ̀ pé Níbàdàn ni wọ́n bí wá sí o Níbàdàn ni wọ́n bí wá sí o bàbá wa ṣe báwọn lórí bàbá wa ṣe báwọn lórí Níbàdàn ni APC mo fẹ́ sọ fún yín pé orí yẹn a máa ń ṣì kọ́ tí bá ní pé Ìbàdàn ní bí wọ́n sí bàbá wa ṣe báwọn lórí ìjà ìṣe bá wa àwọn lọ́jọ́ nílẹ̀ o àbáyọ̀ pínlẹ̀ wa tí wọ́n lẹ́ẹ̀kan sí Ìbàdàn ni wọ́n bí wàá sí o Ìbàdàn ni wọ́n bí wàá sí o bàbá wa ṣe báwọn bàbá tí wọ́n ṣe báwọn lórí APC ní agbára náà bí àwọn àti ọgbọ́n ó sọ fún gbogbo ó ní káàdì ọgbọ́n ẹ sọ fún àwọn ọmọdé kẹsàn fún àgbàlagbà ẹ sọ fún ọkùnrin ẹ sọ fún obìnrin ẹ sọ fún yòónú ẹ sọ fún sẹ́ẹ̀kì.
so ẹjọ́ ẹ má dojú tì wá ẹ fẹ́ kí o bóyá múra ẹ sọ fún everybody pé ní May 12 láti original declaration any other declaration support confidence any other declaration ẹjọ́ tí o bá wà ní state kan tó wà ládùúgbò tí baálé ilé wá jí láàárọ̀ tó pé ìyàwó bóyá kan ní àbí méjì àbí mẹ́ta tó pe àwọn ọmọ tó bí tó ní ẹjọ́ kò sí ti rú mi o látẹ̀ní lọ gbogbo community yìí èmi ni lídà wọn ó sọ fún ìyàwó àtọmẹ nínú pálọ̀ wọn ẹjọ́ kẹ́lá àdúgbò mọ̀ kẹ́lá àdúgbò gbà ẹjọ́ bá ṣe community leader ṣé bí gbogbo ilé ni ó wọ̀ ní kọ̀ọ̀kan tí wọ́n dẹ̀ fi representative aṣojú wọn tí wọ́n fi ránṣẹ́ tí wọ́n dẹ̀ fa ọwọ́ ẹ̀ sókè ẹjọ́ ẹ ń bá ṣe léyìí olórí inú ilé rẹ̀ ló ṣe o olórí yàrá rẹ̀ ló ṣe o ọkọ ìyàwó rẹ̀ ló ṣe o bàbá àwọn ọmọ rẹ̀ ló ṣe o ẹgbẹ́ àwọn àbúrò ẹ̀ ló ṣe àbúrò àwọn ẹgbẹ́ ẹ̀ ló ṣe ọmọ àwọn òbí ẹ̀ ló ṣe gbogbo ẹ̀ inú ilé wọn ní ẹ bá bẹ́ẹ̀ ṣe community leader yóò bọ́ tani yóò bọ́ sí tani lágbára Ọlọ́run. Ọjọ́ ti lọ, wọ́n mo rò pé ìwọ̀nba tá bára wa sọ yìí ó ti wọ̀ wá létí. Ṣé ẹ rí agbára ìjọba authority wọn ì gbé fún yàn lọ́fẹ̀ẹ́ o wọn ì gbé lé fún yàn lọ́fẹ̀ẹ́ o tó bá dáa ọ̀pọ̀lọpọ̀ yẹn ló máa ń wò kò sì fẹ́ nìkan ọ̀rọ̀ la máa ja àjàgbára àní yọ àdá àní yọ ìbẹ́ àní yọ ìbọn kí náà fi ṣe ìpè ní o ẹjọ́ nínú ẹni sọ̀rọ̀ mo ti fẹ́ round up ìwé ẹgbẹ́ yín ọmọ ẹgbẹ́ tẹ̀ rẹ́gísítà ẹ lọ yọ jáde ó láìfi tò láìfi dìbò primary. ṣẹgbọ́ ẹ lọ wá o ìbò INEC náà ètò ìfìdí kẹ lọ wá lágbára ọlọ́ọ̀ba yóò fún wa ṣe ṣé rí gbogbo àkàrà kò jẹsẹ̀ mọ́ ni o a kó aṣọ tẹ́ẹ̀tì ṣe declaration a kó wa fún yín.